ìròyìn tá a gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní yàjóyàjó ó ní wípé Dr. Oríyọmí Hamzat tó ní iléeṣẹ́ rédíò Àgídìgbo nílẹ̀ Ìbàdàn 88.7 FM wípé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ó ní Alhaji Oríyọmí wà nílé ìwòsàn. Kí ló wá dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló gbé Alhaji Oríyọmí délé ìwòsàn tó fi di pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run òní wọ́n ní wọ́n wà? Òun náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yẹn níbi tí Alhaji Oríyọmí Hamzat tó ti ń gba ìtọ́jú lọ́wọ́. Ilé ìlágbára o. Bákan náà òun la gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n tún ti mú àwọn èèyàn lórí ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn lọ́jọ́ Wednesday níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé àwọn èwe tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn níbi tí wọ́n ti ń gbìyànjú láti wọlé síbi tí ètò ìfúnni ní ẹ̀bùn ọdún èyí tí olórí Naomi Sílẹ̀kúnlá Ògúnwùsì tó gbé kalẹ̀ nínú ọgbà iléèwé Islamic High School tó wà lágbègbè Basọ̀run nílẹ̀ Ìbàdàn. Àwọn wo wá ní iléeṣẹ́ ọlọ́pàá ti náwó gan? Àwọn wo ni iléeṣẹ́ ọlọ́pàá ti kó lórí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún? Iye àwọn ọmọ mélòó gan ni iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn ti rí àkọsílẹ̀ pé wọ́n kú? Àwọn mélòó ni wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn? Ó lágbára o. Ẹ jẹ́ ká mú wá fún yín bí ìròyìn ṣe gbé, bí ìròyìn ṣe kọ́bẹ̀ Èdùmàrè kó jọ̀ọ́ kó má jẹ́ kí láabi irú eléyìí kó má jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ sí gbogbo wa. Níta lè pé ó farú eléyìí ó lágbára, ó lágbára. Olórí Naomi, 7 others arrested over Ibadan children stampede as police confirms 35 minors died. The Oyo State Police Command have arrested estranged wife of Oni of Ife, Olori Naomi Sílẹ̀kúnlá, and 7 others in connection with the stampede that took place at the Islamic High School, Basọ̀run, Ibadan, venue of the family event organized by Wings Foundation and media partners like Àgídìgbo FM. A statement released by the command spokesperson, ìyẹn Oyo State Police Command, SP Adéwálé Òsífẹ̀sọ, today, December 19, said the main event sponsor, Prophetess Naomi Sílẹ̀kúnlá, and others, including Fasasi Abdullahi, school principal, Islamic High School, Ibadan, Genesis Christopher, Tanimawo Maruf, Anísọ̀lọ́jà Ọlábọ̀dé, Ìdòwú Ibrahim, and Abiola Olúwatìmílẹ́yìn. All were arrested today, December 19. The statement in part read, and I quote, "Sequel to the stampede incident recorded on Wednesday 18/12/2024 at the Islamic High School, Basọ̀run, Ibadan, venue of the family event organized by Wings Foundation and media partners like Àgídìgbo FM. The Oyo State Police Command wishes to inform the good people of the state that 8 persons have since been arrested for their various involvements. These persons include the main event sponsor, Prophetess Naomi Sílẹ̀kúnlá. 35 minors have been documented dead, while 6 others are critically injured and on various medical interventions. In furtherance of the above, the case has since been transferred to the homicide section of the State Criminal Investigation Department, Ìyágànkù, with the Deputy Commissioner of Police in charge leading the investigation.
gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe gbé òun náà ni àmúwá fún yín yẹn. Ṣùgbọ́n nípa ti Alhaji Oríyọmí Hamzat, gẹ́gẹ́ bí a ti gbọ́ ohun tí wọ́n ló fa wíwà ní ẹsẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run ti Alhaji Oríyọmí Hamzat ó ní wípé lọ́gán tí wọ́n gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yẹn, bí àyà jíjá lápè ni o, bí ẹ̀rù bíbà ni o, bí kan ni o lè sọ, lọ́gán tí wọ́n ti gbọ́ nípa àròyìn yẹn pé ni ara wọn ti ń ṣe bákanbàkan, débi wípé wọ́n sáré gbé wọn lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú tó péye. Àwòrán bí tí wọ́n ti ń gbà tọ́jú òun náà ni ẹ̀yin náà ń wò lójú móhùnmáwòrán yín tẹ́ rí yẹn. Kọ́bẹ̀ Èdùmàrè kó jọ̀ọ́ kó bá ní dẹ́kun irú láabi báyìí, kó sì bá ní rọ̀ àwọn ẹbí, àwọn òbí tí wọ́n pàdánù ọmọ wọn, kó bá ní rọ̀ wọn lójú, kó bá ní mú wọn lọ́kàn le, kó bá ní dá wọn lára yá. Kọ́bẹ̀ Èdùmàrè kó wá jọ̀ọ́ kó bá ní dáwọ́ lé gbogbo àwọn tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Kọ́ba mi òkè kó bá ní dáwọ́ lé wọn, kó jẹ́ kí àlàáfíà tó péye kó jẹ́ kó padà ságọ́ ara wọn. Eléyìí lágbára, ó yanilẹ́nu, ó sì ṣeni ní kàyéfì. Ó lágbára o. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ti ń sọ̀rọ̀, ni wọ́n ti ń fi ìwòye tí wọ́n hàn lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń fi ìwòye àti ìwòye tí wọ́n hàn. Happiness Obinna, àwọn ní God of universe, please bless my husband also and also bless mine to avoid my children crying for this kind of giveaway that will make them lose their life. God punish the government that puts most parents into this hardship and make them lose their children, and may God give those parents the fortitude to bear the loss. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Happiness Obinna tí wọ́n nìyẹn. Omidan Adépéjú Deborah, àwọn ní I have learned a lesson here. If at all one want to give out to the needy, no need for announcement. Just go to locations and unannounced and give out whatever you want to give. Like that, crowd will be controlled. Ọ̀rọ̀ Omidan Adépéjú Deborah nìyẹn. Màmá Bọ́sẹ̀dé Àjọkẹ́, àwọn ní ṣé iléeṣẹ́ rédíò Àgídìgbo ló tẹ èèyàn mọ́lẹ̀ ni, àbí ìwà ìwọra tí ó pọ̀jù fún àwọn ènìyàn wa kí wọ́n má ti gbọ́ báyìí ó dibẹ̀ nìyẹn. Kí Ọlọ́run sáà máa ṣàánú wa níbi ọ̀rọ̀ ìsọkúsọ. Ọ̀rọ̀ màmá Bọ́sẹ̀dé Àjọkẹ́ nìyẹn. Ṣèyí Kàlífà Àràfá Adémídé, àwọn ní àfi sùúrù, kí ló kan Oríyọmí, Ọlọ́run àtijẹ àtimú mi tọmọtọmọ má fi síbi tí ó wá. Kí Ọlọ́run bá wa tu àwọn òbí tí ìṣẹ̀lẹ̀ aburú yìí ṣẹlẹ̀ sí nínú. Kí Ọlọ́run má fi aburú kan gbogbo àwa abiyamọ ayé pátápátá mọ́. Àmín o. Ọlámilékan Balógun, àwọn ní Ọlọ́run ló máa dájọ́ gbogbo àwọn ènìyàn yìí. Kí 5,000 ọmọ wá gba oúnjẹ lẹ́ẹ̀kan náà. Gẹ́gẹ́ bí Ọlámilékan Balógun ṣe sọ tiwọn nìyẹn. Ọpẹ́yẹmí Ọládòkun Khadija, àwọn ní the man is even using his radio station to caution the crowd. He is shouting, go back to your house. It is already 5,000 people since 5:30 a.m. but they refuse to do so. So sad for those who lose their child. Deborah Oladipo, àwọn ní she could have gone to their schools to share the gift to the children. Anything with crowd, it doesn't speak well. People try to afford a crowded place. God will continue to comfort their families. Amen. If she did house to house, nothing bad. God will continue to protect us. Amen. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ màmá Deborah Ọládípọ̀ nìyẹn. Mr. Kẹ́mi Ọlọ́jẹ̀dé, àwọn ní
kò sí nǹkan tó kan Oríyọmí àti iléeṣẹ́ rédíò rẹ̀, ṣe bí olórí Naomi ló ṣe advertisement níbẹ̀. ìran ìṣòwò nìjèrè àbí kí Oríyọmí rí owó advert kó má gbani, owó ló sáà máa san fún àwọn òṣìṣẹ́ tóṣù bá parí. Olórí Naomi ti mọ̀ wípé iléeṣẹ́ rédíò Àgídìgbo ni òun ti lè polówó tí èrò máa pọ̀ bí òun ti fẹ́. Ọlọ́run ń gbọ́ ọ̀rọ̀ yìí kò kan Oríyọmí rárá. Ọlọ́run gbọ́ ọ̀rọ̀ yìí kò kan Oríyọmí rárá. Láti ọdún tí Oríyọmí ti ń ṣe Children Carnival àti Father Christmas, bí èrò ṣe ń pọ̀ tó, aburú kankan kò ṣẹlẹ̀ níbẹ̀. Ọlọ́run má jẹ́ kí a ṣiṣẹ́ ṣe, àgbàdúrà ni o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kẹ́mi Ọlọ́jàdé ní tiwọn nìyẹn. Lára Òsénì àwọn ní kí ló kan Oríyọmí níbẹ̀, ṣùgbọ́n ìyẹn wà ní Nàìjíríà, iṣẹ́ ti pọ̀ jù. Tí ẹ̀yin bá fẹ́ fún èèyàn ní nǹkan ní ìlú yìí, kí ó fi orí pípé ṣe. Kò kìí ṣe gbogbo nǹkan tí a bá fẹ́ fún aráàlú ni ká máa ṣe kárí mi. Àwọn ìjọba wa náà kópa tó pọ̀ níbẹ̀. Ó lágbára o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Lára Òsénì nìyẹn. Àrẹ̀mú Yétúndé àwọn ní kò yẹ kí wọ́n polongo nǹkan báyìí lórí rédíò lásìkò báyìí tí ìyẹn wà nígboro, kí Ọlọ́run fi orí jìn àwọn tó gbẹ̀mí mì, kó sì bá ní tu àwọn òbí wọn nínú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Àrẹ̀mú Yétúndé ní tiwọn nìyẹn. Gẹ́gẹ́ bí èrò àti ìwòye àwọn ènìyàn, òun náà ni a ti mú wá fún yín lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní dáwọ́ ibi dúró nílẹ̀ yìí. Ó lágbára o. Kí lèrò tiyín, kí ni ìwòye tiyín lórí eléyìí? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Tún padà wá tá a bá ti gbọ́ tuntun, tá a bá ti rí tuntun, bí iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá bó bá ṣe ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà. Tẹ́yin bá wá ní nǹkan tẹ́ fẹ́ sọ fún wa, tẹ́ fẹ́ fi tó wa létí, tàbí tẹ́ fẹ́ tàn mọ́lẹ̀ sí fún wa lábẹ́ aṣọ, ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yìí, tàbí láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.